ìròyìn máa ń kàn wá létí pé ààrẹ àwọn bricklayer wípé ó ti jápa 2026 wọ́n ní God of Arinzo 2026 yìí wọ́n ní ààrẹ àwọn bricklayer ààrẹ àwọn bó bá ṣe sìn ex Bọ́lá Tinubu ìyàwó ó ti yẹ yín kò tẹ̀ yẹ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ mọ́ wọ́n ní wọ́n ti ṣe kinní yẹn fún Ṣọlá ọ̀dọ̀ P&P mo ti rí sìn o wọ́n ti ṣe kinní yẹn fún Ṣọlá pé before birthday that was April early April 4th right ọlọ́run ọba ọlọ́run ọba ẹ̀jẹ̀ bó la wá fẹ́ wá bọ̀dá láti ṣe báyìí bọ̀dá láti ẹjọ́ ẹ padà sílé ẹkún yìí pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ṣáà sọ bẹ́ẹ̀ ẹkún yìí pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ padà sílé ta lè fẹ́ fi Ṣọlá pé lẹ̀ fún ta lè fẹ́ fi Ṣọlá pé ó yẹ kẹjọ ẹ wò indomie tó fi kerosene ṣe ni ẹ níjọ jẹ́ tán ẹ má kì í ṣe táìmù yín bọ́dà láti why now ẹyẹlé ò kí ń bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ ọkú kó yẹ rí ìbọdà láti ó yẹ padà lé ọkọ yà wò Ọlọ́run ṣàánú mi ojú ẹ ti rí tó ti rí ṣégè báńsà nǹkan tí láti rí nílé ayé yìí tó bá tún máa tún yàn tó bá ń gbọ́ lí báyìí ó máa jápa ni Ọlọ́run má yẹ kí mo máa bọ́ kó máa jump eléyìí ò dá o yọ kúrò eléyìí ò dá o yọ tó fi máa bọ́ há sínú kòtò ayé ọ̀dọ̀ Lizzy òun gangan náà gbé kòtò ayé mọ̀ ni tó fi máa bọ́ há látọjọ́ tí bọ̀dà láti fi ń fàwọ̀ òyìnbó jẹun kò fọmọ lọ́wọ́ rí àgbà tó dọ́dọ̀ àǹtí mi lí àwọn yẹn ṣe èrè inú ayé àwọn yẹn máa gbà ẹ́ tògótògó ni kì í ṣe pé ò rógòlò òun rí tíntín nílò kò ní sí nǹkan kan rárá empty barrel wá kàn máa you just be passing through life ọ̀rọ̀ gan níbi tí wọ́n tún máa gbàdé wọ́n tún gba speech lẹ́nu ẹ̀ ò ní lè sọ̀rọ̀ mọ́ wọ́n máa kẹ̀yẹ́ sí gbogbo àwọn èèyàn tó mọ̀ wọ́n máa ṣe ilé ayé ẹ̀ báṣabàṣà àwọn yẹn ya wèrè ilé ayé láti wọ́n ní bẹ́bọ̀ làbàtà ó yọ̀bẹ tí omi lọ́rọ̀ pọ̀ mọ́ kan ní àtàtìgbà tí láti wander around tó ń fi ẹpọ̀n wander around Lizzy ń wá èèyàn tó máa lògó ẹ̀ nìyí láti ló ṣe kòńgẹ́ ibi ìtorí ilé òun àtìyàwó ẹ̀ lójọ́ wa tó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ tó ń ṣe ìwọ̀nba tó ń ní tọ́lọ́run fàlùbáríkà sí gbọ́bí tí láti ti rò pé opportunity rẹ̀ kóun bẹ́ bí ehoro bó ṣe bẹ́ sínú iná nìyẹn ṣe àwọn crab tó máa ń rìn tó máa lọ bọ́ sínú epo gbóná bọ́rọ̀ láti ṣe rí nìyẹn bó ṣe rìn nìyẹn bó ṣe ràrìn fẹsẹ̀ sí nìyẹn mi mọ bí tó ti korú ọmọbìnrin yẹn mi mọ ẹ̀ṣẹ̀ tí ìyá láti ṣe èèyàn lé ayé tó fi wá jẹ́ pé nínú gbogbo punishment obìnrin yìí ni Ọlọ́run wá fi ṣe punishment obìnrin àgbákò yìí òun náà rò pé initially ọ̀dà láti rò pé kóun kàn ní jẹ kóun ṣe play ọmọ boy fún kò mọ̀ pé àwọn yẹn gbé gbá kan èèyàn tó máa sọ pé alájí ẹ̀kúnlẹ̀ síbẹ̀ yẹn kí lẹ́ fi ń ṣeré wọ́n gbé gbá confam kì í ṣe ó dẹ̀ tó ń boast ẹ pé òun sanwó orí ẹ̀ ni kì í ṣe pé kinní ó ní òun lọ sílé family òun sọ pé èlò lówó orí ẹ̀ ta ọmọ yín fún mi láti náà tà ó kò tún rẹ́bí gidi gan-an nílé ayé ìnà by connection ó tún sanwó orí láti fáwọn family ẹ̀ ó gbà tán ni àgbà tán ló gbà bóyá oògùn iṣẹ́ mọ̀ pé ewé máa ń sunko èmi ò bá yín wí o torí gbà ilẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní sunkún sínú comment section mi o òwe Yorùbá léwé máa ń sunko o ewé dẹ̀ ti sunko ń sìn ojú bọ̀dá láti ti ń ká díẹ̀díẹ̀ bọ̀dá láti tí ò bá mú gògóró yó kó tó wọnú ilé tó máa ṣubú sínú gọ́tà ọ̀nà tó sọ pé ó ti jápa ń sìn nínú òfunra pé eléyìí tó ọmọbìnrin yìí tó jẹ́ pé ṣe mọ̀ pé gbà tó ṣe bẹ́ẹ̀ dẹ̀ òun àtọkọ ẹ̀ ló yẹ kó wà ń bẹ́ẹ̀ ṣe mọ̀ ká tiẹ̀ rí wọn tóbìnrin yìí tó ń kanra burúkú lẹ́yìn
mo ti wò pé ó dàbí ní pé nǹkan kan ti ṣẹlẹ̀ táwọn ò tètè mọ̀ sí èmi ò tiẹ̀ wá rò lọ́bẹ̀ yẹn because èmi ń lọ ta ló lè gbàkàtà lọ́wọ́ Akitì ta ló máa ta ló lè gbàkàtà lọ́wọ́ Akitì Ọlọ́run má jẹ́ inú gbogbo ọkùnrin kéèyàn rárá kú síngù torí òun bára ẹ̀ ló ń jáde tó sọ fún wa pé àwọn tí ò lọ́kọ lé ṣé ọkọ nìyẹn ni ọkọ ẹ ló ń datọ́ kiri yẹn in fact níbi tí Ọlámídé Suleiman tó ń sunkún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń sunkún pé ìyàbọ̀ ọba tó ń jẹ ìyẹn tiẹ̀ sì san ju Láti ẹgbàá lẹ fi ń fún Láti lóúnjẹ ṣèrè lẹ́ǹ fún jẹ Láti ò lè kò lè sọ pé excuse me ma mo fẹ́ ra bottle water ẹ máa kọ́kọ́ lè mú pure water ní sà aṣọ àwọn òkú àwọn bàmí tó ti kú kọ́ lóun kó sí lọ́rùn ni ọmọbìnrin ti ṣògùn kọjá ó ṣe God ó ṣe ògùn kọjá kádàrá ogun tí ẹ̀dẹ̀ rí ọkùnrin ló máa ń mú Ọlọ́run ló mọ nǹkan tó lọ dojú bọ̀ Ọlọ́run ló mọ nǹkan tó lọ dojú bọ̀ kọ́kọ́ wọn mọ́ra kọ́kọ́ Ọlọ́run má jẹ́ kí kó ọmọ mi lọ sọ́dọ̀ wèrè gbajúmọ̀ tó ń sọ fún wa pé òun bẹ ìṣẹ̀dá gbogbo èèyàn wò ẹ̀yin tẹ́ lọ́rùn àkàn lọ́wọ́ ẹ̀ ṣe kò sọ fún yín pé òun ti ń yẹ ìṣẹ̀dá yín wò lẹ́yọ̀ kankan ẹ rò pé lásán làwọn èèyàn sá ẹ rò pé torí Ìyábọ̀ làwọn èèyàn ṣe sá ẹ mọ̀ pé ó ń bẹ ìṣẹ̀dá gbogbo yín wò àtẹ̀yàn tó rajà lọ́wọ́ ẹ̀ àtiwọ́ tó tajà fún àtiwọ́ tó lọ kó ọmọ ẹ ẹ̀yin alábòsí òṣì ìyàwó bọ̀dá Láti Jagaban tẹ lọ kọ́ ọmọ yín tẹ lọ kó fún Ṣọlá pé kó máa ya fọ́tò kókó cheap place sí wọn lọ́rùn kó máa fi ya fọ́tò ó ti gbé ìṣẹ̀dá àwọn ọmọ yín ó ti gbé yẹ̀wò tó lè gba ìṣẹ̀dá bàbá wọn who are the children ẹ rò pé lásán ni Fọlásà tó lóun ò ní bá ṣe ẹ ṣé mi ò fẹ́ ṣebí Fọláwùlà should have just taken the easy way route and just be like since tẹni ti lówó tí bọ̀dá Láti dẹ̀ sọ pé kí tọ́jú òbò mi kí gbogbo akókó ṣàmà sẹ́yìn owó sílẹ̀ ká ṣàmà jẹ ká máa enjoy kí ló kàn mí ẹ mọ̀ pé Fọlásà 440 Àbẹ̀bí of Lagos ó sá dànù ọmọ ọlọ́mọ kò tí mọ̀ pé Bílísì ni Bílísì ok bọ́dá Láti ẹ wo ọ̀rọ̀ tèmi ò pọ̀ ẹ jọ̀ọ́ ẹ má lọ kó sínú Third Bridge o a máa wókù yín ni tẹ bá fẹ́ kú ẹ kú síbi gbangba ẹ lè bọ́ síwájú tírélà Dangote a máa rí nǹkan ṣá ẹ má kúkú ikú tó máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tá àtẹ̀ ní rí yín mọ́ ẹ kú síbi táṣọ yín wà ẹ ṣe tó bá jẹ́ pé ẹ sá lọ ẹ lọ kú ni ẹ fi kú yín tactics ni ẹ fi kú yín ẹ fi dá Lizzy ẹ fi dá lóró wípé sísè wà láyé tí ò fún yín sinmi kẹkú kú sínú ilé ẹ sódà ẹ máa fi ṣe kíni ẹ máa fi pa lẹ́nu mọ́ ẹ má lọ kú sí just anywhere ẹ má waste ikú yẹn ẹ kú sákàtà ẹ kẹ fi ṣẹ̀sín kọ́kọ́ kú mọ́ lórí torí mi ò mọ̀ bí tẹ́ lọ èmi tẹ̀ ń sọ fún yàn kan pé ẹ ṣọ́ pé Láti ilé lọ ṣá Láti ọ̀lẹ jígólò ni bọ̀bọ̀ yẹn ọ̀lẹ àfàjò ibo ló fẹ́ lọ kí ló fẹ́ jẹ mo ní kò lè lọ o mo ní because tó bá tiẹ̀ lọ gan ó máa padà sí senses ẹ pé jẹ́ n padà lọ síbẹ̀ nǹkan tí ò lè jẹ́ kí Láti lọ ni ẹnu Láti ò ká Láti dẹ̀ ń wo benefit pé at least ó máa rí tààrọ̀ tọ̀sán jẹ àti talẹ́ jẹ láyé pé gàrí ló máa mu sùn ara ẹ̀ ṣán ni wọ́n á dẹ̀ tó fún pocket money nǹkan bí Láti ṣe máa ṣe wọ 70 ni tíyàwó ẹ máa jókòó tó máa képèlè lórí képèlè àwọn ọmọ ìlú gbogbo ẹ̀yin alátẹnujẹ tẹ jẹ́ ex-wife Láti tẹ̀ ń kọ́ ọmọ yín lọ síbẹ̀ wọ́n sì ń bọ̀ wá ṣe pé fún wa kì í ṣe Ṣọlá pé tààmù lóbi Ṣọlá pé kì í ṣe Ṣọlá pé tààmù wọ́n sì ń bọ̀ wá ṣe kíni láti wá ṣe pé fún wọn bọ́dà Làbúbú ẹ padà sílé ṣé ká wá máa fajá dúdú wá yín káàkiri báyìí ẹ ń ṣe irú eré wo lélẹ̀ ṣe ń ṣe hide and seek ni ẹ padà sílé náà ṣé máa fajá dúdú wá yín káàkiri a máa lọ máa lẹ wanted kiri wọ́n kúkú ti lògùn kí ló kù nínú ẹ̀ tọ́mọ tó bá yẹ pé ó sì ní nǹkan kan tó kù sí ra ẹ̀ sọ pé òkè o padà lọ sọ́dọ̀ olórí ẹbí yín náà wọ́n níyàwó yín wá yín kò lè sùn torútorú ló ń ṣe ṣò ẹ̀yin lẹ́dẹ̀ fà á èèyàn lè fowó ròyìn kó má kọ lójú ẹ padà sílé ibi tẹ́ máa kú sílẹ̀ wà yẹn lè lọ anywhere ẹ mọ̀ ni
ibi tẹ́ máa kú sí olówó fowó ra gbò ni oh my god èmi tẹ̀ sọ fún yín mo sọ fún àwọn èèyàn pé I don't believe that why because bọ̀dá Láti ò ṣe máa lọ bọ̀dá Láti tó fẹ́ para ẹ̀ tó fail so kò ṣe máa lọ that is just it ó máa tún padà wá ajá tó sọnù ni òun náà ló máa mọ̀nà lé bọ́rọ̀ Láti ṣe rí nìyẹn he is well trained kò síbi tó lè lọ kò sílùú tó lè lọ bó ṣe wà yẹn wọ́n train ẹ̀ dáadáa ó máa lọ tílẹ̀ bá ti ṣú ó máa padà sílé confam ni Lizzy try ó train ẹ̀ ju bó ṣe ń train Poppy lọ ó mọ street number wọn ó mọ àdúgbò tó ń wà ó mọ orúkọ ìyàwó ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ló mọ̀ náà ẹ̀ wá láti kiri ó dá Láti ẹ̀ wò ẹ̀yin àti ìyàwó yẹn máa rora yín gbó dáadáa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nínú nonsense tó ń ṣe nínú ẹjọ́ wẹ́wẹ́ yìí náà lẹ ti máa rora yín gbó because tẹ bá lọ ń sìn báyìí ṣé kí ọkùnrin míì tún lọ ṣàgbà kó Lizzy ṣé kéèyàn míì kó lọ ẹ̀yin ẹ ṣáà ti forí ko ẹ̀yin lẹ ti pave way fún other people pé okay o ogun yẹn ó máa ṣẹ́ lórí yín ó máa di àṣẹ wọlẹ̀ ẹ̀yin àti ẹ̀ ẹ má jẹ́ kí Lizzy tún lọ bọ́ sọ́wọ́ ọmọ Yorùbá mi náà ìdáhùn gbogbo èèyàn ló wà lórí social media iṣẹ́ gbogbo ọmọ Yorùbá ló wà lórí àbí gbogbo ọmọ Yorùbá lórí gbogbo nonsense tó ń ṣe iṣẹ́ everybody so ká tó mú ká tó fọ̀ á tún ti lọ tó ṣẹ́ ẹlòmíì á ti tó síyàn lórí náà má yẹ kọ́ ọmọ wa gbé ṣàgbákò ẹjọ́ padà sílé o ẹ̀yin lẹ̀ ń múlé dúró àtẹ̀tí gbogbo ọ̀rọ̀ tá a sọ tẹ́lẹ̀ àtẹ̀tí kò jẹ́ ń sìn ẹ̀yin gangan ló lórí ilé bọ̀dá Láti ṣèyàn tó bá ń wá ọkùnrin akíkanjú ọkùnrin kítakíta nílẹ̀ Yorùbá bọ̀dá Láti ló yẹ kó mú ó ṣe gudugudu méje yàyà mẹ́fà bó ṣe yẹ kí ìyàwó rí ni ìyàwó bọ̀dá Láti rí yẹn náà ìwọ ìyàwó tó jẹ́ ìyàwó èèyàn tó bá rí bíi Lizzy yẹn kó máa ṣe bíi Lizzy yẹn kó máa gbọ́mọ ṣe pé ọkọ ẹ ti fail bó ṣe yẹ kí obìnrin rí ó rí bí bọ̀dá Láti múlé yẹn dúró kò gba nonsense abẹ́ẹ̀rí ni kò gba nonsense ló bí Aláàjì ò gba nonsense bó ṣe yẹ kóbìnrin rí nǹkan tó yẹ kóbìnrin ṣe ni Aláàjì ń jẹ́ kó ṣe yẹn bẹ́ẹ̀ ni ẹ confam bó ṣe ń ṣorí burúkú bí tó ń ṣorí bó ṣe yẹ kó ṣe nìyẹn bó ṣe yẹ kóbìnrin rí nílé ọkọ nìyẹn tí gbogbo ara ń jẹrà yín bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí nílé ọkọ nìyẹn bọ̀dá Láti gbìyànjú nínú láìpẹ́ tẹ̀gàn ní ẹ̀ gbogbo nǹkan tó bá wù yín kẹ́ sọ bọ̀dá Láti remain number 1 akíkanjú ọkùnrin gbọ́ nǹkan tí àwọn ẹ̀ sọ ni ó ní nínú Nollywood táwọn wá yẹn kò sẹ́nibọ̀dì tó lówó tó bọ̀dá Láti kò dẹ̀ parọ́ ó yà ẹ fún mi ta ló lówó tó bọ̀dá Láti he's a billionaire in dollars ẹ bá mọ adúrú estate tí bọ̀dá Láti ní sí UK sí Switzerland car wash car lot lóríṣiríṣi ẹ gbàgbé o Lizzy ń kàtà wọlé ẹ bá mọ nǹkan tí bọ̀dá Láti ń kó wọlé ó máa ṣọ́ọ̀kì yín slippers ní bọ̀dá Láti ń kó wọlé gbogbo slippers tẹ́ ń wọ̀ yẹn gbogbo shoe bàtà gbogbo bọ̀dá Láti ló ń supply gbogbo the whole Nigeria níbi ọ̀rọ̀ mélòó la fẹ́ sọ tá a máa parọ́ ẹ̀yin lẹ́ máa rò pé kínní ẹyẹ ò mọ̀ ṣe mọ̀ tẹ́ ẹ̀ bá rírí ẹ̀ gbúrò ẹ̀rin torí pé tí ń bàjá lẹ́ẹ̀ fi rí gbogbo characteristic bọ̀dá Láti lówó gan-an olówó ju Dangote lọ tí Dangote bá rí bọ̀dá Láti báyìí ó máa gbọ̀n ni bíi pé àwọn ilé ìbú owó baba Florida ìbú owó lọ́wọ́ Dangote máa sọ pé ọ̀gá mi sà rí tí Wàsíù báńkì ni rí ni Wàsíù gan kéré náà àwọn tó ń kì Michael Jackson ló máa ń kí bọ̀dá Láti bí a fi ń ṣeré má ṣe bẹ́ẹ̀ yẹn o bọ̀dá Láti ò kì í ṣe ọ̀kan tó yẹ ká máa rí fi òjò ló kẹ́yẹlé pọ̀ máa dìyẹ bẹ́ẹ̀ ni òjò ló kẹ́yẹlé pọ̀ máa dìyẹ hands down bọ̀dá Láti tó bá sọ pé kéèyàn fine kéèyàn síngbọnlẹ̀ kéèyàn ní action kéèyàn ní steez bọ̀dá Láti 1000 ni minus nothing
kéèyàn tún lówó lápò kó jẹ́ pé who is Lizzy? What is Lizzy? Lizzy has nothing. Ẹ mọ nǹkan tí bọ̀dà láti ń control ni. Ẹ má dúró kọ̀ńténà bọ̀dà láti tó wà ní Strait of Hormuz ni. Ẹ má dúró vessel ẹ̀ jàre. Kí lẹ fi ń ṣeré yìí? Ẹ má máa ṣe bẹ́ẹ̀ o. Bọ̀dà láti ẹ̀ wò ẹ ṣàpadà lọ́lé. Ṣé ti understand? Tá bá ń jà bí kakúkọ. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí obìnrin yẹn ti fẹ́ ṣe èrè. Ó ti fẹ́ ṣe èrè mọ́tilẹ̀. Ojú wa dẹ̀rẹ́ ló sọ pé family ló wá jà fún. Ibi tẹ́mi ti rí pé something omi ti fẹ́ gbẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ni mo ti rí pé ọ̀rọ̀ Mohbad tó ń jà fún yìí it's not your family now. Nígbà tẹ́ ti lọ ń sìn so there's no family to fight for. She has turned herself into full-time content creator fighting for anything. Since there's no family torí bá pẹ́ ṣe wà ń bẹ́ẹ̀ ni she will fight for her family. But now you don't go. Àmọ́ bí tẹ́ ẹ wà. So she's now a full-time content creator. Ẹ jọ̀ọ́ ẹ padà, èèyàn tó bá pànà kí ló máa gbé nǹkan yẹn. Èèyàn tó bá gbé wèrè wá ló máa gbé wèrè lọ. Ẹ padà sílé ìyàwó yín o. Ẹ má tún jẹ́ kọ́kùnrin míì ìṣorí burúkú tẹ́ ẹ ṣe o, ẹ jọ̀ọ́. Kọ́lọ̀ má yẹ kí fámílì wa ọ̀kan gbégi eléèrà. Àwọn igi tó yẹ kán sun ná. Ẹ má jẹ́ kọ́kùnrin míì tún ṣàgbákò irú obìnrin. Ẹ jẹ́ kó jẹ́ pé orí yín ni olúfimọ́. Ká fi kókú lọ, ká fi kárùn lọ, ká fi kó. Ṣé ti understand? Orí yín ni kó mọ. Because this cycle does not, it shouldn't continue. Ẹ padà sílé sà, ẹ jọ̀ọ́ sà. Ẹ padà sílé. Àárọ̀ yín sọ ìyàwó yín. Ó ti fẹ́ ṣe èrè níbi tó dé. Nǹkan tẹ́ máa ń fún bẹ́ẹ̀ ṣe máa ń fẹ́ gbà fún lóúnjẹ jẹ torí mo mọ̀ pé mọ́rán yín kò ká lẹ́nu torí tó bá ka máa rí yàtọ̀. Kò dàbẹ́ ní pé tí ẹ ń bá sùn rárá. Èmi tẹ̀ máa ń bèrè pé ṣé pẹ̀lú ọmọ yẹn ṣe ń wọṣọ kan for like 100 days yẹn náà máa ń bá sùn pẹ̀lú ẹ̀. I don't understand, I'm just asking. Tó sọ pé òun ò wẹ̀ for like 7 days òun rán oró lọ́wọ́. Tọkọ ẹ̀dá ìjẹ́ mùsùlùmí. Ṣé ò kí ń mẹ́ God. Kò ní dá fóyìnbó tó ṣe perfume. Máa gbá. Ṣé òun ṣopó ni? Tó ń fi 7 days rán oró tó ń wọṣọ kan náà tó dẹ̀ ń rojọ́ lórí social media. A máa gbá burúkú. Kò ní fọnu, kò ní wẹ̀, kò ní fọ́ọ̀dì. A máa lóun rán oró. Bọ̀dà láti náà ló máa lọ kẹ́nu bọ̀bẹ̀. Èsùn ilé ẹ̀rọ ọ̀fọ̀. Ẹlẹ́dẹ̀. Ẹ jọ̀ọ́ wá gbéyàwó yín o. Ẹ má jẹ́ ó parẹ́ sórí social media wa o. Ó máa ní nǹkan kan tọmọbìnrin yìí need that you cannot provide. Bọ̀dà láti. Ó máa ní nǹkan kan tó ń jẹ́ ń yà àṣẹyìn tẹ́ ẹ jẹ́ ọkọ tó yẹ kẹ́ ẹ lè provide but you cannot. Ẹ kàn jọ ṣàgbákò ara yín ni. Àgbákò orí edé. Nǹkan oní nǹkan tó wọ̀ yín lójú ló fi lọ ṣàgbákò irú obìnrin. Ó dẹ̀ lálàáfíà o. Ó ní àlàáfíà nǹkan lọ déédéé fún ẹ pẹ̀lú ìyàwó ẹ̀ Fọláńgbà yìí. Ó ṣẹ̀sín tó ṣe pẹ̀lú ọmọbìnrin yẹn sìn. Wẹ́nà tó bá ti lọ nǹkan tèmi máa sọ ni pé àlọ́ lámilámi ẹnìkan ò kì í rábọ̀ ẹ̀. Bó ṣe lọ ó di gbére ó gbọ́dọ̀ padà. Tó bá dẹ̀ bọ̀ ń padà tètè padà ń sìn kó wá fún ìyàwó ẹ̀ lábẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni torí ó ti ń sínwín lórí social media. What a life. Tó bá ti ẹ̀kú gan láti tọ́lọ́ máa sọ pé kí ló fa ayé ẹ̀ ṣe wá sọ pé ìyàwó ẹ̀ jókòó sórí social media ó fi gbogbo ayé yín ó fi rojọ́. Ó fi ń ṣépè fọmọ wẹ́wẹ́. Ó dẹ̀ jókòó síbẹ̀ ó lè gbá orí ẹ̀ látẹ̀yìn. Imagine kí jókòó kí máa ṣépè fọmọ lójoojúmọ́. Èèyàn kan máa kú tọmọtọmọ, èèyàn kan RIP, èèyàn kan máa gbé sí, èèyàn kan máa gbọ́mọ sí.
tó bá yẹ pé olórí ilé ṣe bí nǹkan tá à ń sọ fún ẹ wàá ti correct orí ẹ̀ ilá òkè ń ga jù onírè lọ obìnrin yẹn ti prove to us times without number pé dọdọ ọyọ ní bọ̀bọ́ ìjà rẹ̀ ó kàn máa ń jẹ́ ká feel bẹ́ẹ̀ bí dọdọ ọyọ lélẹ́yìí kí ló fẹ́ sọ you cannot even correct her that what she's doing is wrong. Well tẹ bá dẹ̀ máa padà ẹ tètè padà torí kò sí tẹ bá dẹ̀ máa para yín ẹ jọ para yín síbi tá a máa ti fi yín ṣẹ̀sín ẹ má kú síbi táṣọ yín wà o tá a ti máa fi tájá ti máa jòkú yín ni kẹ́ ẹ para yín sí ìyẹn àdàgbàjẹrà ìfù àgbà òṣìṣẹ́ bójú ṣọlá pé lọ so tó o bá tiẹ̀ lo ọkọ torí pé o ti jẹ dòdò ò lè so dòdò bọ ojú ṣọlá pé lọ náà ó yẹ kó o sì lè correct orí ẹ̀ pẹ̀lú age difference tó o ní. mo jókòó síbẹ̀ wọ́n ti fún lórí ẹja àti gàrí ayé wa ò ní ta ní tí a mọ̀ lọ.